A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ẹgbẹ́ alátakò All Progressives Congress (APC) ní ìpínlẹ̀ jọ ní gbólóhùn asọ̀ lánàá lórí ọgọ́rùú ọjọ́ tí kò ti síná mọ̀nàmọ́ná ní ilé ìwòsàn ìkọ́ṣẹ́mọṣẹ́ UCH àti àbẹ̀wò tí mínísítà agbára Adébáyọ̀ Adélábù ṣe sí ilé ìwòsàn ní ọjọ́ Ajé lórí ìṣòro àìsíná. Láti inú oṣù kẹwàá ọdún 2024 ní iléeṣẹ́ apínnáká IBEDC ti gé iná UCH látàrí gbèsè ₦283 million owó iná tí wọ́n jẹ. Níbi ìpàdé ọjọ́ Ajé pẹ̀lú àwọn alámòjútó UCH tí akọ̀wé-gboyè Jesse Ọ̀tẹ́gbáyọ̀ darí ní IBEDC ti ṣèlérí àti dá iná yẹn padà láàrin wákàtí 48. Gbólóhùn asọ̀ yìí wáyé nínú àtẹ̀jáde láti ọwọ́ agbẹnusọ APC Ọláwálé Ṣàdáre níbi tí ó ti bu ẹnu àtẹ́ lu ìṣèjọba gómìnà Ṣèyí Mákindé fún bí ó ṣe dágunlá sí ìṣòro tí UCH ń là kọjá pẹ̀lú bí ilé ìwòsàn yìí ṣe súnmọ́ ọ́fíìsì gómìnà tó. Àtẹ̀jáde náà kà báyìí wípé ó ṣeni láàánú wípé ìṣèjọba Ṣèyí Mákindé lábẹ́ ìṣàkóso ẹgbẹ́ òṣèlú PDP ketí ìgbọ̀nyin sí ilé ìwòsàn ìkọ́ṣẹ́mọṣẹ́ tí ó ṣe wípé ibẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ará ìpínlẹ̀ ń lò sí jù. UCH tí kò ju àrẹsẹ̀pá sí ọ́fíìsì gómìnà wà láìsí iná mọ̀nàmọ́ná fún bíi oṣù mẹ́ta tí èyí sì ń ní ipa lára iṣẹ́ àwọn akẹ́kọ̀ọ́, òṣìṣẹ́ pẹ̀lú àwọn aláàárẹ̀ tí ìjọba sì gbójú sẹ́gbẹ̀ẹ́. Bí APC ṣe gbóríyìn fún Adélábù lórí ọwọ́ idán tí ó lò láti rí ọ̀rọ̀ yìí yanjú láàrin iléeṣẹ́ IBEDC àti àwọn alámòjútó UCH. Nígbà tí ó ń fèsì ní amúgbálẹ́gbẹ̀ẹ́ gómìnà Mákindé, Sulaimon Ọláńréwájú ní kì í ṣe ìjọba ìpínlẹ̀ ni ó dá ìṣòro sílẹ̀ fún UCH ṣùgbọ́n ìjọba àpapọ̀ tí ó kọ̀ láti mú ìlérí àti ṣe ìrànwọ́ fún owó iná mọ̀nàmọ́ná ṣẹ. Amúgbálẹ́gbẹ̀ẹ́ Mákindé kan APC Ọ̀yọ́ lábùkù lórí bí ó ṣe ń tọrọ òṣèlú bọ ìṣòro UCH sí ìtàbùkù àti ìrora tí àwọn tí wọ́n yàn sípò ń mú wọn là kọjá. Ó ní ó ṣeni láàánú wípé APC ò ní ìtìjú láti máa fọwọ́ sọ̀yà lórí ọ̀rọ̀ UCH àti IBEDC yálà kí wọ́n fi ọwọ́ bojú. Oṣù kẹjọ ọdún tí ó kọjá ní mínísítà Adélábù sọ lójú ará ìlú wípé ìjọba yóò san àlékún gẹ́gẹ́ bí ìrànwọ́ fún owó iná mọ̀nàmọ́ná ní àwọn ilé ìwòsàn ìkọ́ṣẹ́mọṣẹ́ lẹ́yìn tí wọ́n pín olúkúlùkù sí báǹdì. Oṣù mẹ́fà ti kọjá báyìí. Ìbéèrè ibẹ̀ ni wípé ìjẹ́ ìjọba àpapọ̀ ti mú ìlérí rẹ̀ ṣẹ? Èéṣe tí APC wá ń da ẹ̀bi ru ìjọba ìpínlẹ̀ níṣòro tó ṣe wípé ìjọba àpapọ̀ ló fi àìnítara dá sí ọrùn UCH? Bí ìjọba àpapọ̀ bá mú ìlérí rẹ̀ ṣẹ, ṣé ìṣòro yìí á dé bá UCH? Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àwọn ọ̀jọ̀gbọ́n lórí ààbò, security experts, civil society organizations àti àwọn tí wọ́n lùgbàdì àwọn adàlúrú ti bu ẹnu àtẹ́ lu bí wọ́n ṣe mú kí àwọn tí ó ronúpìwàdà láàrin àwọn ọmọ ẹgbẹ́ Boko Haram darapọ̀ mọ́ ará ìlú láwùjọ. Wọ́n fi ẹ̀sùn kan ìjọba àpapọ̀ wípé wọ́n ń fi ọwọ́ pa wọ́n lórí tí ìyà sì ń jẹ àwọn tí wọ́n ti dá wàhálà sílẹ̀ fún ní ibi ìpàgọ́ Gúnléndé káàkiri orílẹ̀-èdè. Ọ̀jọ̀gbọ́n kan lórí ààbò Abdullahi Muhammad Jabi bu ẹnu àtẹ́ lu bí wọ́n ti ṣe àmójútó ọmọ ẹgbẹ́ Boko Haram 5,000 padà sáàrin ìlú tí wọ́n ti dà láàmú tẹ́lẹ̀. Ó ní èyí kò pọ́n àwọn tí wọ́n ti fi ara jìn fún orílẹ̀-èdè lé. Àìpẹ́ yìí ni wọ́n ṣekú pa ológun 22 ní ìpínlẹ̀ Borno níbi ìkọlù sí ibi ìpàgọ́ àwọn adàlúrú tí wọ́n pè ní Timbuktu Triangle lẹ́yìn tí àwọn adàlúrú ṣe àgbékalẹ̀ àdó olóró láti fi lé àwọn ológun sẹ́yìn. Ṣùgbọ́n lẹ́yìn ìpàdé tí ó wáyé pẹ̀lú àwọn gómìnà Lake Chad ní Borno ni wọ́n ṣe àfihàn bí 5,000 adàlúrú ṣe darapọ̀ mọ́ ẹbí wọn. Jabi ní èyí jẹ́ ìdójútì ńlá fún àwọn tí wọ́n lùgbàdì àwọn adàlúrú àti sí àwọn ológun tí wọ́n ti ṣubú lójú ìjà, bí ó ti ṣe àpèjúwe ìgbésẹ̀ ìjọba ní àṣìṣe. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Leadership tó jáde lónìí.
alága gbogboògbò fún ẹgbẹ́ òṣèlú apc dókítà abdullahi ganduje ti dá ọ̀rọ̀ padà fún gómìnà àná fún ìpínlẹ̀ kaduna nasir el-rufai lórí bí ó ṣe kọlu ààrẹ bọ́lá tinubu lórí ètò ìdìbò ọdún 2027 bí ó ti ní kí gbogbo àwọn ará ẹkùn àríwá tí ó bá nífẹ̀ẹ́ àti du ipò ààrẹ ṣe sùúrù di ọdún 2031 nítorí ààrẹ bọ́lá tinubu máa parí sáà méjì kí ó tó gbé ìjọba sílẹ̀. Gómìnà àná fún ìpínlẹ̀ Kánò ní àlà ojúmọmọ ni fún ẹnikẹ́ni láti rò wípé agbára yóò padà sí ẹkùn àríwá láàrin ọdún méjì lẹ́yìn àdéhùn bí wọ́n ti pín lẹ́lẹ́kùnjẹkùn nígbà tí ará ẹkùn àríwá wà lórí oyè fún ọdún mẹ́jọ. Gbogbo wa ni a fẹnukò wípé ààrẹ mìíràn gbọ́dọ̀ wá láti gúúsù, àwọn sì ṣe iṣẹ́ láti mú èyí wá sí ìmúṣẹ pẹ̀lú àtìlẹ́yìn ọmọ Nàìjíríà. Ní báyìí tí ààrẹ ti wá láti gúúsù, lágbára Ọlọ́run ó gbọ́dọ̀ gba sáà mìíràn ní ọdún 2027. Ganduje sọ ọ̀rọ̀ wọ̀nyí lójú ẹgbẹ́ PBAT Media Center àti Tinubu Northern Youth Forum nígbà tí wọ́n wá ṣe àbẹ̀wò sí ní olú iléeṣẹ́ ẹgbẹ́ l'Àbújá. Ganduje sọ ọ̀rọ̀ wọ̀nyí lẹ́yìn tí El-Rufai tí í ṣe ọ̀kan lára àwọn olùdásílẹ̀ ẹgbẹ́ òṣèlú APC lérí lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X wípé àwọn ará ẹkùn àríwá kò ní fi ààyè gba Tinubu ní ọdún 2027 gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ̀ láti gba ààrẹ ìjẹta Goodluck Jonathan ní ọdún 2015. El-Rufai ní gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ APC, ẹgbẹ́ òun ni ó yẹ kí ó jáwé olúborí níbi ìdìbò ọdún 2027 ṣùgbọ́n tòun yé òun nítorí òun kò lérò wípé a lè wà nínú ìṣòro tí a wà yìí. Kì í ṣe lábẹ́ ìṣèjọba Tinubu ni ó yẹ kí èyí ti wáyé. Ó ní òun kò sọ̀rọ̀ nípa ọrọ̀ ajé orílẹ̀-èdè ṣùgbọ́n lórí gìràgìrà tó ń lọ láàrin ẹgbẹ́ òṣèlú APC àti àwọn ọmọ ẹgbẹ́ pẹ̀lú àwọn alátìlẹyìn ìṣèjọba PBAT. Ó ṣeni láàánú wípé ọ̀pọ̀ ọmọ orílẹ̀-èdè ní iye wọn kúrú short memory. Òun sì ní ìrètí wípé ojú wọn á là láìpẹ́ láti mọ òtítọ́ bí òun ṣe ń ro rere kan PBAT àti ẹgbẹ́ òṣèlú APC. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Àwọn adàlúrú ni a gbọ́ wípé wọ́n ń ṣe àmúlò ọ̀nà mìíràn tí wọ́n fi ríbi jí Director General àná fún àjọ NYSC Brigadier General Maharaj Zutiga gbé kúrò ní ilé rẹ̀ ní ọ̀sẹ̀ tí ó kọjá. Orísun ìròyìn kan fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ajínigbé yìí pètepèrò wọn, wọ́n sì ṣe àṣeyọrí láì ní ìdojúkọ pẹ̀lú àwọn agbófinró tàbí fìjìláńtè tí wọ́n fi rí Brigadier General Ziga gbé. Olùgbé kan ní agbègbè tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ fi ìyàlẹ́nu rẹ̀ hàn sí ìrọ̀rùn tí wọ́n fi jí Ziga gbé. Ó ní fúnra Ziga ni ó ṣí ilẹ̀kùn fún wọn, wọ́n kéra, wọ́n sì wí fún un wípé àwọn wá mú un. Kódà ó tún tọrọ àyè kí òun mú fìlà òun kí ó tó tẹ̀lé wọn. Ó ní pẹ̀lú wípé Ziga jẹ́ ajagun-fẹ̀yìntì tí ó ní ohun ìjà olóró nílé, síbẹ̀ kò kọ ọ̀rọ̀ sí wọn lẹ́nu. Bí ó bá ṣe wípé ó yìnbọn kan sókè ni àwọn ẹ̀ṣọ́ àti fìjìláńtè ìbá gbọ́ kí wọ́n sì fèsì lójú ẹsẹ̀, ṣùgbọ́n kò sí ẹni mọ bí wọ́n ṣe ṣe é débi wípé onílé kejì gan ò gbọ́ nǹkan kan. Lẹ́yìn tí wọ́n jí Ziga ní ilé rẹ̀ ní iléeṣẹ́ ológun gbé ìgbésẹ̀ àti dènà ìgbìyànjú àti gbé Ziga kúrò lórílẹ̀-èdè. Wọ́n ní gbogbo ojúnà ni àwọn ológun ti dí gágá bí wọ́n ti ń làkàkà àti rí gbà kalẹ̀ lákàtà àwọn ajínigbé. Bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn aláṣẹ kò tíì fi àtẹ̀jíṣẹ́ léde lórí ọ̀rọ̀ yìí, ìròyìn jábọ̀ wípé àwọn ajínigbé yìí ti ń béèrè fún ₦250 million owó ìyọ̀ǹda ransom lọ́wọ́ ẹbí Ziga. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Àgbà ọ̀jẹ̀ olórin orílẹ̀-èdè Nàìjíríà Innocent Idibia tí gbogbo ènìyàn mọ̀ sí 2Baba ti sọ ní gbangba wálíà ìfẹ́ rẹ̀ sí Honourable Natasha Osawaru bí ó ti ní ó wu òun láti fi ṣaya. Olórin yìí ṣe àfihàn èròǹgbà rẹ̀ nípasẹ̀ fídíò tí ó fi sórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram lówùúrọ̀ òní Ọjọ́rú tí ó fi fèsì sí àhesọ tí àwọn kan ti ń gbé pòyì ẹnu nípa ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú aṣòfin ìpínlẹ̀ Edo. 2Baba fìdí ẹ̀ múlẹ̀ wípé lótìítọ́ ni òun nífẹ̀ẹ́ rẹ̀, ó jẹ́ ẹni àrà ọ̀tọ̀, oníwà pẹ̀lẹ́, òun sì fẹ́ fẹ́ ẹ, ìyẹn ní ẹ̀gbẹ́ kan. Ní ẹ̀gbẹ́ kejì, òun pẹ̀lú Annie kò jà, bẹ́ẹ̀ ni kò sí asọ̀.
òye ọ̀rọ̀ jọ yé àwọn méjèèjì. Èsì tú bàbá yìí ń wáyé lẹ́yìn ọjọ́ díẹ̀ tí ó ṣe àbẹ̀wò sí ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ Edo ní ọjọ́ Ajé tí ó wú awuyewuye sílẹ̀. Fídíò kan tí ó gba orí ẹ̀rọ ayélujára ni ó ṣe àfihàn bí Túbàbà ṣe jókòó láàrin àwọn kan tí kò fẹ́ kí ojú gbogbo rí. Àbẹ̀wò òjijì yìí ni ó mú ìfura dání pàápàá jùlọ lórí wọléwọ̀de tí ó ti ń lọ tẹ́lẹ̀ wípé ó ń ṣe pẹ̀lú aṣòfin lẹ́yìn ìpínyà pẹ̀lú ìyàwó rẹ̀ Annie Macaulay Idibia. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn The Sun tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.